ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله
أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. अल्हम्दुलिल्लाह أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Uzur sọ pé alhamdulillah ní jùmọ̀ tí ó kọjá lọ ó ní jásàsálànà ìjọ Ahmadiyya àti Birtaniya ó wáyé lẹ́yìn ọdún kan àbí ọdún méjì tí ìdánudúró ráńpẹ́ ti wáyé. Ó sì wáyé fún odidi ọjọ́ mẹ́ta tí ó sì àfihàn agbo ìgbàgbọ́ rẹ̀ tí ó sì dé òpin ní ọjọ́ àìkú tí ó kọjá lọ ní ọdún 2020. Látàrí àjàkálẹ̀ àrùn kòrónà a ò ní àǹfààní láti ṣe jásà, àti pé èyí ni nǹkan tí àwọn elétò náà gbọ́ tí wọ́n rí ní àgbọ́yé pé torí bí nǹkan ṣe rí lára bẹ́ẹ̀ kò ní jẹ́ kí jásà wáyé ní ọdún náà. Látàrí èyí òun náà sì ní ó fà tí àwọn ìgbáradì wọn náà wọn ò bójútó tó, eléyìí tí mo ní ìtọ́ka sí nínú kútùbà tí ó kọjá lọ. Ṣùgbọ́n ní ṣókí, nígbà tí mo wí fún wọn wípé pẹ̀lú ojúrí Ọlọ́run ọba jásà yóò wáyé, fúnra wọn bẹ̀rẹ̀ ìgbáradì lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n eléyìí ni ó bẹ̀rẹ̀ sí ní fojú hàn yìí pé wọn ò ṣe ìgbáradì ní pípé. Mo bẹ̀rẹ̀ sí ní ìwòye wípé bí àwọn elétò tí wọ́n bá ní ìsinmi báyìí á jẹ́ pé àwọn òṣìṣẹ́ náà yóò jẹ́ ipa tí wọn yóò tọ̀ nìyí. Ṣùgbọ́n mo ní ìrètí lọ́dọ̀ Ọlọ́run ọba Allah wípé àwọn elétò jásà wọn yóò ṣe ìgbìyànjú tí ó dára, tí àwọn òṣìṣẹ́ wọn yóò sì rí àwọn òṣìṣẹ́. Báyìí ni ó fi jẹ́ pé ní àyè kan mo ní láti rìn kíkẹ́ mọ́ ní ọ̀nà tí ó le koko fún àwọn tí wọ́n jẹ́ alákòóso wípé tí ó bá jẹ́ pé báyìí ni ẹ ṣe máa ṣe iṣẹ́ tí ẹ máa níwòye pé bóyá ẹ mọ̀ bóyá jásà yóò wáyé àbí kò ní wáyé, tí ẹ sì ń fi ìsọ̀rètúnú hàn. A jẹ́ pé màá ní láti yan àwọn elétò tuntun. Ní ṣókí lórí ọ̀rọ̀ mi yìí, òun náà ni ó ta wọ́n lólobó tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìgbáradì pẹ́ kí ó tó wáyé. Tí àwọn tí wọ́n sì jẹ́ òṣìṣẹ́ nígbà náà lọ́hùn, àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n farajì, tí wọ́n ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn alákòóso, àwọn náà ní agbára, àwọn ní ènìyàn, àwọn ní okun eléyìí tí ó wà nílẹ̀.
ní ó fojú hàn yìí pé àwọn náà ní ìpayín kékeré ní ìpilẹ̀ṣẹ̀ tó fi jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wá lọ́tún lọ́sì láti fi ara wọn jìn fún iṣẹ́ jásà. Ní àsìkò jásà àwọn tí wọ́n ní láti fún níṣẹ́ náà tò sí poro. Báyìí ni ó tó wá di nǹkan tí ó ṣòro wípé nítorí pé ní jásà wọ́n ní láti ṣe ètò rẹ̀ ní àwọn ènìyàn péréte. Báyìí ló fi jẹ́ pé wọ́n ní láti ṣe àṣàyàn nínú àwọn òṣìṣẹ́. Ní ṣókí àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin ó ní wọ́n yan àwọn òṣìṣẹ́ nígbà wọn. Àwọn tí lájínà ó ṣeéṣe kí ó jẹ́ pé ìlàrún nínú àwọn tí wọ́n farajìn òun ni wọ́n ní àǹfààní láti yàn. Lọ́dọ̀ àwọn ọkùnrin ó ṣeéṣe kí ó jẹ́ ìlàta ni wọ́n mú. Àwọn tí wọn ò fún ní àǹfààní láti ṣe iṣẹ́ èyí kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wọn wípé wọn ò ní àǹfààní láti farajìn ní àsìkò ọ̀hún. Ní àkọ́kọ́ màá kọ́ ní fún gbogbo àwọn ọkùnrin àtobìnrin àti ọmọdé àtàgbà tó fi mọ́ àwọn ọmọ kéékèèké tí màá ní láti sọ fún yín pé Ọlọ́run bá ní san ní ẹ̀san lórí àníyàn rẹ̀. Àníyàn yín eléyìí tí ẹ ní láti ṣe ìfarajìn fún àwọn àlejò Hazrat Masih Maud alayhi salatu wassalam ó ti rí àmúṣẹ. Tó ń ti pé ẹ ní àǹfààní láti farajìn ṣùgbọ́n Ọlọ́run ọba á tàtàrí àníyàn tí ẹ ní kò ní fi ẹ̀san rẹ̀ dùn yín. Níṣẹ́ tí àdúrà wa òun náà ní pé kí Ọlọ́run ọba Allah kí ó jẹ́ kí ìwúrí kí ó san àwọn ẹni yìí ní ẹ̀san ìwúrí ìfarajìn eléyìí tí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bí ó ṣe ti wà nínú ìṣe mi òun náà ni ó fi jẹ́ pé màá fẹ́ láti dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n farajìn. Lẹ́yìn mo máa ń ṣe léyìí ní jímọ̀ tí ó bá tẹ̀lé jẹ́sà. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ ní ẹ̀ka kọ̀ọ̀kan kálẹ̀ káàkiri tàbí tí wọ́n sì tún wà lẹ́nu iṣẹ́ dé àsìkò yìí àwọn ènìyàn ń kọ ránṣẹ́ sí mi wípé bákan náà àwọn ènìyàn káàkiri orílẹ̀ ayé wọ́n kọ àkọránṣẹ́ láti fi ìdúpẹ́ hàn fún àwọn òṣìṣẹ́ ọ̀hún. Níbi tí wọ́n bá ti fún wọn ní ojúṣe iṣẹ́ wọ́n ṣe ìgbìyànjú láti ṣe àmúṣe ojúṣe wọn. Látàrí òjò rírọ̀ ni ó fi jẹ́ pé àti gbé ọkọ̀ kúrò ní ibi ìmọ́kọ̀rú ó jẹ́ ìṣòro, ó jẹ́ nǹkan tí ó le koko. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn òṣìṣẹ́ tí wọ́n fi ara jìn yìí wọ́n ṣiṣẹ́ takuntakun àti pé láti gbé àwọn ọkọ̀ ọ̀hún kúrò kí wọ́n gbé sí ìporo ẹ̀yìn. Ìgbà mìíràn a nílò kí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ẹ̀ka mìíràn tí wọ́n ní àǹfààní láti sinmi lásìkò ọ̀hún wọ́n ní láti darapọ̀ mọ́ wọn. Lẹ́yìn èyí nígbà tí wọ́n rí bí ibi ìmọ́kọ̀rú bí ó ṣe rí wọ́n ní láti ṣe ètò mìíràn fún ibi tí wọ́n yóò mọ́kọ̀rú sí. Ṣùgbọ́n ní ṣókí ní ọjọ́ kìíní àti ní ọjọ́ kejì àbí ní àwọn àsìkò kan ní ọjọ́ kejì àwọn ọkọ̀ tí wọ́n wọlé nígbà náà ó ṣòro láti gbé wọn kúrò níbi ìmọ́kọ̀rú sí. Nínú ìṣòro yìí ó jẹ́ nǹkan tí àwọn kámẹ́rà ká sílẹ̀ tí MTA náà gbé hàn fún àwọn ènìyàn tó fi jẹ́ pé àwọn ènìyàn ní orílẹ̀ káàkiri tí wọ́n ní àǹfààní láti rí eléyìí ní àsìkò náà ó jẹ́ nǹkan tí ó jọ wọ́n lójú wọ́n sì fi bí ó ṣe jọ wọ́n lójú hàn tó fi jẹ́ pé kódà àwọn tí wọ́n ṣe ọmọ jàmáà tí wọ́n ṣe mùsùlùmí gan pẹ̀lú nígbà tí wọ́n rí èyí wọ́n wí pé ní ilé ayé lápapọ̀ eléyìí ó jẹ́ nǹkan tí kò ṣe tí èèyàn lè mọ̀ yí pé yóò ṣeé ṣe yálà wọ́n á jẹ́ alákòóso ni àbí ọmọ iṣẹ́ gbogbo wọn ni wọ́n farajìn láti rí pé eléyìí wáyé. Àwọn ẹni yìí ni wọ́n ṣiṣẹ́ bí ẹni pé àlùjẹ̀nú ni wọ́n jẹ́ ni wọ́n ṣiṣẹ́ ní ọ̀nà èyí ni àwọn ẹni tí Ọlọ́run bá ta lọ́rẹ fún Hazrat Masih Maud alayhi salatu wassalam. Bákan náà ohun tó ní àwọn ẹ̀ka mìíràn ti ìmọ́tótó ni
ti ìfúnnilóúnjẹ ni, ti ìdáná ni. Àwọn iṣẹ́ tí ó ti wà ní ìpilẹ̀ṣẹ̀ nípa ètò jásà àti ìfi àgọ́ lọ́lẹ̀ àti àwọn ètò yòówù tí yóò jẹ́ kí ètò jásà kó lọ ní ìrọwọ́rọsẹ̀. Ló jẹ́ pé wọ́n wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ìṣáájú, bákan náà wọ́n tún ní láti lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tí ètò tán. Báyìí ló fi jẹ́ pé oríṣiríṣi ẹ̀ka òun náà ni ó wà, tí ó fi jẹ́ pé nígbà tí àwọn ènìyàn rí ìgbìyànjú wọn, àwọn ọmọ aráyé tí wọ́n ń wo ètò látàrí MTA àbí àwọn ohun àgbéjáde eléyìí tí ó wà ní orí ayélujára, èyí jẹ́ nǹkan tí ó lapa lára àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Àwọn ènìyàn tí wọ́n wá, àwọn àlejò tí wọ́n wá bíbáyìí, àwọn náà fi ìdúpẹ́ hàn lọ́pọ̀lọpọ̀. Bákan náà, ìran eléyìí tí MTA gbé fún àwọn ènìyàn káàkiri orílẹ̀ ayé lórí àwọn bí wọ́n ṣe gbé àwọn ètò ọ̀hún jáde. Àwọn ètò kọ̀ọ̀kan tí wọ́n sì ṣe kálẹ̀ kiri, wọ́n jẹ́ nǹkan tí ó ní iṣẹ́ takuntakun nínú, tí àwọn MTA náà sì ṣe àmúṣe ojúṣe wọn àti bí wọ́n ṣe gbé ètò hàn jáde fún àwọn ọmọ aráyé, àti pé wọ́n tún ṣe ètò káàkiri nígbà tí àwọn ènìyàn tí wọ́n sì ní àǹfààní láti wo ètò jásà, tí wọ́n ṣe àfihàn bí jásága ṣe rí fún àwọn ọmọ aráyé. Àwọn ojúṣe tí ó hàn ní jásà láti ìpilẹ̀ṣẹ̀ iṣẹ́ àti àwọn tí ń ṣiṣẹ́ ní àsìkò tí jásà ń lọ lọ́wọ́, àti àwọn ètò nípa ìbánisọ̀rọ̀ nípa ti ìmọ̀ àti ẹ̀kọ́ eléyìí tí MTA ṣe àgbéjáde fún gbogbo rẹ̀ fún àwọn ènìyàn, tó fi jẹ́ pé àwọn Ahmadi káàkiri orílẹ̀ ayé àti àwọn tí wọ́n ṣe Ahmadi tí wọ́n wo ètò ọ̀hún, ó jẹ́ nǹkan tí ó jọ wọ́n lójú, tí àwọn náà ti ń dúpẹ́ pé wọ́n ní àǹfààní láti rí ìran yìí. Èyí jẹ́ ìṣọ̀kan àgbáyé eléyìí tí ó jọni lójú lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ṣe àfihàn rẹ̀. Báyìí ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lọ́kùnrin lóbìnrin ni wípé ipò tí ayé wà, bí nǹkan ṣe rí, àti ìpinnu eléyìí tí ó wá, àti bí ojú ọjọ́ ṣe rí ní àsìkò náà, tí ojú ọjọ́ le koko látàrí òjò tí ó rọ̀. Pẹ̀lú gbogbo eléyìí náà, àwọn ènìyàn fi ara jìn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ṣe àmúṣe àwọn ojúṣe jásà. Àwọn tí wọ́n sì ní àǹfààní láti wo jásà yìí káàkiri orílẹ̀ ayé, wọ́n dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Àwọn àkọ́ránṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ ó fi hàn wípé wọ́n dúpẹ́, tí mo sì ní ìwòye pé èyí ni kí n ṣe ní àlàyé ní gẹ́gẹ́ bí ó ti ní láti wáyé ní Jímọ̀ tí ó bá tẹ̀lé jásà. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà, àwọn ìwúrí àwọn ènìyàn àti ipa tí ó ní lára wọn, àti ìwúrí eléyìí tí ó hàn nínú wọn, eléyìí tí wọ́n ṣe àfihàn rẹ̀, ó jẹ́ nǹkan tí ó pọ̀ débi wípé ó pọ̀ nínú àwọn àkọ́ránṣẹ́ àti ìjábọ̀ tí ó ń dé bíbáyìí. Báyìí ni mo ṣe wòye pé báyìí náà màá ṣe àlàyé rẹ̀ ní kútúbà ti èní. Bó tilẹ̀ jẹ́ pé mi ò ní lè ṣàlàyé gbogbo wọn, ṣùgbọ́n mo ti ní ìtọ́ka sí àwọn kọ̀ọ̀kan nínú wọn ní ọdún yìí, nípa àwọn ètò jásà eléyìí tí wọ́n ní àǹfààní láti gbé kalẹ̀ pẹ̀lú ojúlé Ọlọ́run bá ṣí ilẹ̀kùn ọ̀hún, eléyìí tí àwọn ènìyàn ní àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lé lórí, tí ènìyàn sì ní láti fi orí balẹ̀ fún Ọlọ́run ọba lóòrèkóòrè. Irú àwọn ojú rere wo ni Ọlọ́run bá ń ṣe fún jàmáà pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí? Nǹkan tí àwọn ènìyàn tí ó jẹ́ kùdìẹ̀kudiẹ tí àwọn ènìyàn ní ìtọ́ka sí, òun náà ní pé Bayat àgbáyé ò wáyé, eléyìí tí àwọn ń dúró dè, tí wọ́n ti ń retí. Ṣùgbọ́n bí nǹkan ṣe rí, ó ṣòro lọ́pọ̀lọpọ̀ láti ṣe Bayat. Èyí ni ìkànpá tí ó wáyé. Ní ṣókí, màá ní ìtọ́ka sí àwọn ìjábọ̀ kan àti àwọn ìwúrí eléyìí tí àwọn ènìyàn fi hàn
ní ọdún yìí ni ó jẹ́ ọdún àkọ́kọ́ ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ó jẹ́ pé jama gbé àwọn ènìyàn líbi darapọ̀ mọ́ jásà látàrí live streaming, ìyẹn tí wọn yóò gbé sí orí afẹ́fẹ́ tí àwọn ènìyàn sì lè máa wò tààràtà níbi tí wọ́n kóra jọ sí. Ọ̀nà 5 ni wọ́n ṣe ètò sí ní UK fún ìpàgọ́ àwọn ènìyàn ní àwọn orílẹ̀-èdè káàkiri sí nìyí. Àwọn ènìyàn ní àǹfààní láti jókòó láti péjọ láti lè bá gbọ́ ètò jásà. Nínú wọn ní Australia, Indonesia, Guatemala, Bangladesh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sí UK, àwọn orílẹ̀-èdè 22 òní àwọn ènìyàn ní ìpàgọ́ láti lè bá wo jásà sálánà. Àwọn ètò tí wọ́n sì tún ṣe fún àwọn obìnrin náà, àwọn inú èyí dùn mọ́ àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀, ó dùn mọ́ nínú lọ́pọ̀lọpọ̀ káàkiri àwọn orílẹ̀-èdè tí wọ́n sì fojú hàn nínú àwọn ìwúrí tiwọn, tí ó fi jẹ́ pé àwọn ènìyàn bí 1,000 sí 1,400 òní àwọn ènìyàn ti kóra jọ. Ní àwọn obìnrin tí wọ́n kóra jọ tí wọ́n ní tọ́ka sí ní báyìí ló ṣe wà ní Canada, ní America, Mauritius, Kababir, India, Burkina Faso, India, Ghana, Nigeria, Tanzania, France, Switzerland, Germany, Sweden, Belgium, Finland, Holland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kóra jọ. Ní Niger, ẹnìkan tí èṣe Ahmadi tí ń jẹ́ Isa Sahib ní àwọn ọjọ́ jásà ìní olúwa ní missions tí ó ń lọ sí missions lóòrèkóòrè láti lè bá gbọ́ àwọn ìbánisọ̀rọ̀ mi. Wọ́n sọ wípé ní ìṣáájú èyí ó ní mo ti ń gbọ́ wípé àwọn ìjọ mùsùlùmí Ahmadiyya jẹ́ alátakò Islam tí wọ́n sì gbé móhùnmáwòrán sí inú mọ́ṣáláṣí eléyìí tí kò ní ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà ètò jásà ni mo rí wípé ìgbà òun ló yé mi pé tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n bá rí gẹ́gẹ́ bí àwọn Ahmadi ṣe rí, tí wọ́n sì ń fi ìró Islam káàkiri, àwọn mùsùlùmí wọn yóò fẹsẹ̀ nílẹ̀ tí yóò fi jẹ́ pé kò sí agbára kankan lórílẹ̀ ayé tí yóò lè sọ̀rọ̀ tako Islam. Ìṣọ̀kan eléyìí tí ó wà ní inú ìjọ mùsùlùmí Ahmadiyya tí mo rí ní jásà yìí ó jẹ́ ẹ̀rí òdodo tí ó fojú hàn sí mi. Lẹ́yìn náà láti Zambia, àwọn Ahmadi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ àti àwọn mìíràn tí wọ́n ìṣe ọmọ ìjọ gan náà, wọ́n ní àǹfààní láti wo jásà tí ó fi jẹ́ pé àwọn àyè kan wà tí àwọn ènìyàn 35 tí wọ́n kóra jọ sí, tí kìrìsìtẹ́nì kan tí ó jẹ́ olùkọ́ nígbà tí ó rí ètò ọ̀hún, ó sọ pé nígbà tí mo rí ètò yìí ó jẹ́ nǹkan tí ó wú mi lórí lọ́pọ̀lọpọ̀ tí mo sì ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa Islam. Wọ́n ní látàrí ìwòye mi ni mo ti mọ̀ pé Islam ní ẹ̀sìn òdodo tí kò sì sí ẹ̀sìn kankan ní orílẹ̀ ayé tí ó bójútó nǹkan tí àwọn ènìyàn nílò báyìí. Mo ní àǹfààní láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Lẹ́yìn náà ẹni tí ó jẹ́ missionary in charge láti Gabon, wọ́n kọ pé àwọn ẹnìkan tí kìí ṣe mùsùlùmí tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá tí ó wá sí missions wa láti wo ètò ní ìṣáájú kìí ní ìwúrí kankan nípa jàmáà tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí jásà látàrí ó gbọ́ nípa bí ẹnìkan ṣe wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya, báyìí ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè pé báwo ni èmi náà ṣe lè rí MTA wò lẹ́yìn jásà. Wọ́n sì fún ní ìlànà bí ó ṣe lè wo MTA látòrí YouTube. Báyìí ni ó mú ẹ̀rọ ìléwọ́ rẹ̀ jáde ní àsìkò náà tí ó sì bẹ̀rẹ̀ sí ní wo MTA French ní orí rẹ̀. Ó ní báyìí látàrí eléyìí màá mọ̀ sí nípa bí ìjọ mùsùlùmí Ahmadiyya ṣe rí láti Nàìjíríà. Ẹnìkan tí kìí ṣe tí èso ọmọ ìjọ nígbà tí ó wo ètò, ó sọ wípé látàrí ètò yìí mo mọ àmọ̀dájú wípé bí ó bá jẹ́ pé ìjọ kankan bẹ lórílẹ̀ ayé tí ó jẹ́ ìjọ òdodo, ìjọ mùsùlùmí Ahmadiyya ni tí màá sì darapọ̀ mọ́ ní kíákíá. Ẹnìkan náà tí ó kìí ṣe Ahmadi nígbà tí ó ń fi ìwúrí rẹ̀ hàn, ó sọ wípé dájúdájú èyí ni jàmáà òdodo àwọn olódodo, èyí ni jàmáà àwọn onígbàgbọ́ òdodo. Mo rí pé bí òjò ṣe ń rọ̀ kíkankíkan tó, àwọn òṣìṣẹ́ sì tún tẹ̀síwájú láti máa fi ara wọn jìn láti ṣe ìrọ̀rùn fún àwọn tí wọ́n jẹ́ àlejò. Èyí sì jẹ́ nǹkan tí ó lápa lára mi. Ẹni tí ó jẹ́ missionary wá láti Japan, ẹni tí ó jẹ́ mission in charge láti Japan, ó kọ wípé ẹnìkan láti ilẹ̀ Hiroshima tí èṣe Ahmadi tí ó ń jẹ́ Oshima Osamu Sahib. Nígbà tí mo lọ sí Uzuru nígbà táwọn lọ sí Japan ní Hiroshima, nígbà
àwọn pàdé àwọn ènìyàn ní ọ̀hún ìyẹn ní ọdún 2017 òun ni wọ́n wà nínú ètò ọ̀hún pẹ̀lú. wọ́n sọ wípé ní báyìí mí náà ń wo ètò jásà. wọ́n ní èní mo ní àǹfààní láti wo kútúbà ní ọjọ́ 6 oṣù kẹjọ yìí tí mo sì rántí ohun kan tí jàmá ṣe ní ìṣáájú tí jàmá ìyẹn nígbà khalifa ẹlẹ́ẹ̀kejì. báyìí ni mo ṣe wá rántí nǹkan tí ó wáyé ní ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 1945 nípa ìbánisọ̀rọ̀ tí wọ́n sọ nípa Hiroshima. ohun wọn ni ohun àkọ́kọ́ eléyìí tí ó wáyé nígbà ọ̀hún. ní báyìí náà ló tún jẹ́ pé wọ́n tún wá sí khalifa àsìkò yìí wá sí ibi báyìí tí wọ́n sì sọ̀rọ̀ tí ó sì lápá lára mi lọ́pọ̀lọpọ̀. ní èní ní ọjọ́ àyájọ́ Hiroshima tí mò ń wo ètò MTA báyìí ni ó ṣe ń wù mí pé bí MTA Africa ṣe wà kí MTA Japan náà tètè wáyé kí àwọn ènìyàn bí mo ṣe ń wo ètò yìí ó jẹ́ nǹkan tí ó ń lápá lára mi lójoojúmọ́ tí ó ṣe pé èyí jẹ́ tí mo sì rí bí jàmá Ahmadiyya ṣe kókó tó fún ìṣọ̀kan àgbáńlé ayé. ẹnìkan láti Gambia tí wọ́n jẹ́ Nasaka tí wọ́n sì jẹ́ olùkọ́ tí ó ṣe Ahmadi wọ́n ní àti kọ́ nǹkan kan láti ọ̀dọ̀ Khalifa lé ní wípé Islam ó ní ó fi ẹ̀tọ́ tí ó pegedé lélẹ̀ fún àwọn obìnrin àti pé kò fi ìkànpá mú obìnrin lórí iṣẹ́ yìí ṣùgbọ́n àwọn agbo kan wà tí ó ṣe pé wọ́n ti máa fi ìkànpá ṣe yìgì fún àwọn ènìyàn tí wọ́n sì ṣe ẹ̀tọ́ ọmọnìyàn. báyìí ló tún sọ wípé Islam ó ní ẹ̀sìn kan ṣoṣo ọ̀hún tí ó fi ẹ̀tọ́ àti àpọ́nlé sílẹ̀ fún àwọn obìnrin. wọ́n sọ wípé nípa ìyọ̀ǹda tí Islam fi lélẹ̀ fún àwọn mùsùlùmí wípé wọ́n lè ṣe yìgì ju wọ́n lè fẹ́ aya ju ẹyọ kan lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ó tún fi gbèdéke lélẹ̀ pé tí wọ́n bá nílé ṣe déédéé kí wọ́n yà dúró ti ọ̀kan ṣoṣo. èyí sì jẹ́ nǹkan tí ó rẹwà lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀kọ́ Islam tí ìjọ mùsùlùmí Ahmadiyya fi hàn. bákan náà ní ilẹ̀ Niger ní arákùnrin kan Nwangali Saif ní ìletò Kasava ní sọ wípé èyí ni ìgbà àkọ́kọ́ tí mo ní àǹfààní láti wò èyí tí ó sì lápa lára mi lọ́pọ̀lọpọ̀. bí ó bá jẹ́ pé àwòkọ́ṣe yìí ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yòókù náà tẹ̀lé a jẹ́ pé gbogbo ọmọ aráyé jẹ́ olùtẹ̀lé wọn. bákan náà ẹnìkan tí kìí ṣe Ahmadi tí ó tún jẹ́ onímọ̀ ẹ̀rọ wọ́n jẹ́ Osama láti orílẹ̀-èdè Niger wọ́n sọ pé nǹkan tí ó fún mi ní ìwúrí jùlọ òun náà ni pé àwọn olùfarajìn káàkiri ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àti ojúṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ń ní ìtẹríba ní àsìkò òun tó ń ti bó ti ẹ̀jẹ̀ pé àjàkálẹ̀ àrùn kòrónà ń bẹ ètò eléyìí tí wọ́n ṣe ó jẹ́ èyí tí ó pegedé. ẹni tí ó jẹ́ Amir Niger wọ́n kọ wípé ẹnìkan bẹ tí kìí ṣe Ahmadi tí wọ́n jẹ́ Mariam Saiba wọ́n sọ wípé nígbà tí mo wo ètò yìí tí mo sì mọ̀ nípa ẹ̀tọ́ àti ojúṣe tí ń bẹ fún àwọn obìnrin ó jẹ́ nǹkan tí ó lápá lára mi lọ́pọ̀lọpọ̀ tó fi jẹ́ wípé èyí tí ìṣòro tí ó ń bẹ tí àwọn obìnrin ń kojú ní ilẹ̀ adúláwọ̀ ní bíbáyìí ó jẹ́ nǹkan tí àwọn aráàlẹ̀ yòókù tí wọn ti lè ní ìwòye nípa rẹ̀ tó bá jẹ́ pé ìṣe àwọn Ahmadi àti ọ̀rọ̀ wọn ó wà ní ìbámu a jẹ́ pé mi ò rí ẹnikẹ́ni tí ó dára tó yín. báyìí ló fi wá jẹ́ pé ó ṣe kókó fún gbogbo Ahmadi láti fi àwòkọ́ṣe yìí náà lélẹ̀ nínú ìgbésí ayé wọn. kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ lórí ahọ́n lásán nítorí nǹkan tí ó bá ń lapa lára àwọn ènìyàn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó fojú hàn nínú ìṣe yín. ẹnìkan tí è ṣe Ahmadi náà Farid Musa láti Niger pẹ̀lú òun náà kọ wípé ó gbé oríyìn fún ètò lọ́dọ̀ àwọn obìnrin. bákan náà tó sọ fún arábìnrin kan tí ń jẹ́ Maria Riyad Saiba wípé nǹkan tí adarí ìjọ mùsùlùmí Ahmadiyya tí wọ́n ní ìtọ́ka sí nínú ìbánisọ̀rọ̀ wọn yìí ó fún mi ní iyì nípa ẹ̀tọ́ àwọn obìnrin nínú Islam. ìbáṣepọ̀ gbogbo ọmọ aráyé gbọ́ ilé ìyé ni ilé ayé yóò ti di àlùjánnà. láti Niger pẹ̀lú arábìnrin kan tí ń jẹ́ Nafisa wọ́n sọ wípé nígbà àkọ́kọ́ tí mo gbọ́ ìbánisọ̀rọ̀ ní ìjọ mùsùlùmí Ahmadiyya lélẹ́yìí tí ó sì fojú hàn gbangba sí mi wípé àpọ́nlé eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam fún àwọn obìnrin bí abárí ẹnikẹ́ni tí ó ń ṣe àmúṣe rẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya nìkan ni. báyìí mo tún ṣe ń wí fún yín lẹ́ẹ̀kan sí pé yìí ó ti wá di nǹkan tí àwọn ọmọ ìjọ mùsùlùmí Ahmadiyya lọ́kùnrin wọ́n ní láti ronú lé lórí wípé ìṣe wọn gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú eléyìí wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń tan ọmọ aráyé jẹ. bákan náà Amir Saif kọ wípé ẹnìkan bẹ tí ó ń jẹ́ Hussein tí
ó sì jẹ́ ẹni tí ó ní ìdíwọ́ lọ́pọ̀lọpọ̀ ní ẹnu iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n pè wá fún ètò jásà ó gba ìpè ọ̀hún. Nígbà tí wọ́n parí jásà ó sọ wípé mo kàn wá sí jásà yín láti farahàn lásán ni wípé kó jẹ́ nǹkan ayé lásán, ṣùgbọ́n nígbà tí jásà bẹ̀rẹ̀ òun ni mo ṣe ìpinnu wípé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta màá rí wípé mo dé ibi báyìí. Nǹkan tí ó lápá lára mi jùlọ òun náà ni bí àwọn ènìyàn ṣe ń ṣiṣẹ́ tí wọ́n farajìn nígbà ọ̀hún. Èyí wọ́n farajìn bí ìgbà pé owó ńlá ni wọ́n ń san fún wọn ni, tó sì jẹ́ pé wọ́n kàn farajìn láti ṣe gbogbo ẹ̀ ni. Láti Guinea Conakry ẹni tí ó jẹ́ mission in charge wọn ó kọ wípé láti ilẹ̀ Kìnìún ẹni tí ó jẹ́ local missionary wa níbẹ̀ ń pé ní mo pé ẹni tí ó jẹ́ adarí agbègbè yìí ó sọ wípé mo wà nínú àárẹ̀ ṣùgbọ́n ọmọ mi yóò wá, ṣùgbọ́n nígbà tí ó wá tí ó jẹ́ àsìkò ìgbà tí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin tí ó wáyé ìgbà ọ̀hún iná ìsábà dọ́dọ̀ tí wọn tí òjò sì náà tó fi jẹ́ pé wọn yóò múná lọ tí iná ò ní tètè dé padà. Wọ́n ní nígbà tí ètò bẹ̀rẹ̀ wọ́n múná lọ ní àsìkò ọ̀hún, ìgbà wọn sì ní àlejò dé kò tún sí jẹnẹrétọ̀ fún wọn. Báyìí ni mission sọ pé àwọn ṣe àdúrà nígbà ọ̀hún wípé ní èní ìwọ Ọlọ́run bá fi iṣẹ́ ìyanu hàn fún òdodo ìjọ mùsùlùmí Ahmadiyya kí o sì mú iná ìpadà wá. Wọ́n ní mo ṣe àdúrà náà lọ́hùn, inú àdúrà ọ̀hún ni mo wà tí iná ti dé padà, tí mo sọ pé Ọlọ́run bá ó ti gbọ́ àdúrà ọmọlẹ́yìn mẹ̀sẹ́yà lérí tí ó sì fi àmì òdodo hàn nípa ìjọ mùsùlùmí Ahmadiyya tí eléyìí tí ó lápá lára ẹni tí ó jẹ́ àlejò alẹ́ni. Wọ́n ní bí ìbánisọ̀rọ̀ wọn ṣe dé òpin òun ni wọ́n mú iná lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n sọ lẹ́yìn náà ó sọ àlejò ọ̀hún wípé mi ò tí ì gbọ́ ìbánisọ̀rọ̀ tí ó dára tó báyìí rí, àti wípé nǹkan tí a gbọ́ nípa ìjọ mùsùlùmí Ahmadiyya ó jẹ́ nǹkan tí ò tiẹ̀ tọ́ rárá ní ìṣáájú. Láti Cameroon ẹni tí ó jẹ́ missionary wa níbẹ̀ ó kọ wípé ní ilẹ̀ àríwá ní Cameroon ní agbègbè ilẹ̀ arákùnrin kan tí ó jẹ́ Alhaji Usman nígbà tí ó wo ètò jásà ó sọ wípé láti ìgbà kékeré òun ni a ti ń gbọ́ wípé nígbà tí Mahdi ó bá dé gbogbo àgbáyé ni wọ́n yóò rí. Ní èní látàrí mo ṣe ń wo ètò jásà yìí ó ní mo mọ àmọ̀dájú pé láì ní tàbí ṣùgbọ́n ìjọ Mahdi leléyìí, nítorí pé gbogbo aráyé ni wọ́n ní àǹfààní láti rí. Àwọn ènìyàn sì kó lọ́jọ́ káàkiri àwọn orílẹ̀-èdè láti wo ètò tí wọ́n sì ń wo bí ìmáàmù ìjọ mùsùlùmí Ahmadiyya ṣe ń sọ̀rọ̀. Mo rí àmúṣẹ ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run bàbá ẹ̀ Amiru Mali àwọn náà kọ nípa wípé ẹnìkan tí ó ń jẹ́ Umar Bari ó sọ wípé ó pè ní àsìkò jásà yìí pé bó tilẹ̀ jẹ́ pé òun ṣe Ahmadi ṣùgbọ́n kìí ṣe òun nìkan bí ṣe gbogbo àwọn ẹbí òun làwọn jọ kóra jọ láti máa wo ètò jásà, àti wípé ọ̀rọ̀ bí Khalifa kò bá ṣe ń sọ̀rọ̀ tí àwọn ènìyàn sì ń ṣe nàré takbir, bẹ́ẹ̀ ni àwọn táwà nínú ilé náà àwọn náà ń ṣe nàré takbir, tí mo ṣe wòye pé ní kíákíá mo gbọ́dọ̀ tètè wá sí Ahmadiyya mission kí èmi náà wá darapọ̀ mọ́ ìjọ yìí. Ẹni tí ó jẹ́ mission in charge Cameroon wọ́n kọ wípé ẹni tí ó jẹ́ chief imam ní Cameroon ìyẹn Douala Farouk Saheb ó sọ wípé látàrí MT Africa mo ní àǹfààní láti gbọ́ àwọn ìbánisọ̀rọ̀ tí ó wáyé ní jásà. Àwọn ènìyàn ń pe jama ní kèfèrí tí wọ́n sì sọ ọ̀rọ̀ tí ò tọ́ nípa wọn. Ìdá wọn látàrí ẹsẹ̀ Khatamun Nabiyyin tí ó ní ìtọ́ka tí wọ́n kọ sí ibi ìpele tí ó wà fún ètò ọ̀hún níbi ìtàgé, èyí ó fojú hàn tó sì tó ní ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀hún. Wọ́n tún sọ nípa ẹlòmíràn tí ó ń jẹ́ Jabu Saheb wípé ó ní ìgbà àkọ́kọ́ rẹ̀ tí mo wo jásà sálánà, èyí sì jẹ́ ètò kan tí ó tó lọ ní ìrọwọ́rọsẹ̀ tí mi ò tí ì rí ní ilé ayé mi. Ní ìṣáájú àwọn ètò tá a máa ń rí ó jẹ́ eléyìí tí ó máa ń ní ariwo nínú, ṣùgbọ́n eléyìí kò ní irú ẹ̀ nínú rárá, bí ó ṣe pé gbogbo nǹkan ni ó ń lọ nípa òdodo ẹ̀kọ́ Islam láì ní tàbí ṣùgbọ́n ìfẹ́ tí àwọn Ahmadi ní sí Khalifa àwọn kò sí rí ní ibì kankan. Bákan náà ẹni tí ó jẹ́ olóyè kan ní Cameroon nígbà tí ó wo ètò ó sọ pé èyí ni àmúpégédé ìjẹ̀mọ́ tí ó fi jẹ́ pé adúrú ètò báyìí ni wọ́n tú sí oríṣiríṣi èdè
tí èyí sì jẹ́ ìbùkún ní MTA tí èmi náà máa rí pé màá máa wò lóòrèkóòrè tí màá sì máa jàǹfààní rẹ̀ nínú ilé mi. Báyìí ni àwọn tí wọ́n ṣe ọmọ ìjọ àwọn náà wọ́n ń jàǹfààní tí wọ́n sì èyí sì ní ìtọ́ka sí àṣeyọrí àti ìlọsíwájú. Nítorí náà àwọn òṣìṣẹ́ MTA náà kí wọ́n rí pé wọ́n bójútó àwọn nǹkan yìí. Bákan náà ẹlòkan mìíràn tí ètò iṣẹ́ Ahmadi ó ní ìtọ́ka sí pé jásà yóò jẹ́ ti gbogbo àgbáyé tí àwa náà a ní láti kóra nínú rẹ̀. Eléyìí ó jẹ́ nǹkan tí wọ́n fi ìgbàgbọ́ wa rinlẹ̀ tó ń ti wípé àwọn àsìkò ní ìdíwọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà gbogbo èèyàn kóra jọ. Àwọn ìjọ mùsùlùmí Ahmadiyya nìkan ni wọ́n lè ṣe eléyìí, kò ṣeé ṣe ní ibòmíràn. Ẹni tí ó jẹ́ ní Zambia ní ẹnìkan tí ó jẹ́ ní ilẹ̀ Nozangazi ó ní Alisaib tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ ní ìjọ. Wọ́n sọ wípé láti inú ẹ̀sìn kìrìsìtẹ́nì láti wọnú Islam tí ó sì jẹ́ wípé ní oṣù kejì ọdún 2021 ó ní ìjọ mùsùlùmí Ahmadiyya wọ inú ẹbí wa tí àwọn tí wọ́n sì ṣe Ahmadi wọ́n ti wá sí ìletò wa tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti ṣe àtakò. Nígbà tí a jẹ́ kìrìsìtẹ́nì ẹnikẹ́ni ò wá láti ṣe àtakò fún wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n di Ahmadi ni àwọn tí wọ́n jẹ́ àfọ́ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní kórajọ lé wọn lórí. Wọ́n ní àwọn ní àǹfààní láti wo ètò Jasa UK. Ní èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí a rí ètò eléyìí tí ó wáyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àǹfààní láti kórajọ tó ń ti gbogbo bí nǹkan ṣe rí, tí àwọn ènìyàn sì tún fi àwọn èrò wọn tí wọ́n ká sílẹ̀ ránṣẹ́ nínú móhùnmáwòrán. Gbogbo ròyìnròyìn eléyìí tí a ní lọ́kàn wa ó ti kúrò, nítorí a ti mọ̀ báyìí pé ìjọ mùsùlùmí Ahmadiyya àwọn ṣe ìjọ ènìyàn péréte bí ó ṣe pé ìjọ gbogbo àgbáńlá ayé, àti pé ẹ̀kọ́ Islam eléyìí tí wọ́n ṣe ní àlàyé ó jọ wá lójú lọ́pọ̀lọpọ̀. Wọ́n sọ àlàyé nípa ti ẹ̀tọ́ àwọn obìnrin tí a gbọ́rú ẹ̀rí. Nígbà àti wá gbọ́ yìí á darí á sì lọ máa sọ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ yòókù náà kí ó lè bá jẹ́ ohun ìdúróṣinṣin fún wọn nínú ọkàn wọn. Láti Malaysia ìrìnkẹ́ tí ó ṣẹ̀ wọ inú ìjọ Mọ́sílì Pásólé Saib wọ́n sọ wípé nígbà tí mo wo ètò Jésù lánàá UK, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ó fún mi ní àǹfààní láti wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya àti tí mo sì dá ìmáàmù àsìkò mọ̀. Mi ò sí ní UK, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà bí mo ṣe ń rí kàlífà àsìkò tí mo sì ní àǹfààní láti gbọ́ ìbánisọ̀rọ̀ wọn, ìbáṣe pé mi ò wọ inú ìjọ ni irú ìbùkún yìí kò bá bọ́ lọ́wọ́ mi. Nítorí náà màá tẹ̀síwájú láti jẹ́ olùfarajìn fún ìjọ yìí. Arábìnrin kan láti Brazil, wọn Rochila Noelin Saiba, wọ́n ní ìgbà àkọ́kọ́ tí a ṣe bayat ni ó jẹ́ oríire fún mi wípé láti ìgbà tí mo ṣe bayat ìgbà àkọ́kọ́ tí mo ṣe àǹfààní láti wo Jasa Salana lílé, bó tilẹ̀ jẹ́ pé mi ò gbọ́ èdè, ṣùgbọ́n mo ní àǹfààní láti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹni tí ó jẹ́ missionary wa láti Guinea Bissau wọ́n sọ wípé àwọn ènìyàn mẹ́rin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya wọ́n ṣe ìrìn àjò ibùsọ̀ mẹ́rin láti lè bá máa wo ètò Jasa ní ìletò tí ó súnmọ́dọ̀ wọn. Nígbà tí wọ́n sì gbọ́ ìbánisọ̀rọ̀ mi ìyẹn ti Uzur, wọ́n ní nígbà tí àwọn ti gba ìjọ mùsùlùmí Ahmadiyya ní ìṣáájú, ṣùgbọ́n nígbà tí àwọn gbọ́ ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò yìí, báwo ni a mọ bí a ṣe ti jìnnà sí ojú Ọlọ́run ọba tó ní ìṣáájú, tí a sì ń ṣe májẹ̀mú wípé nígbà gbogbo a máa wá lóòrèkóòrè láti máa gbọ́ ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò. Ẹ̀yin náà wo ìyàtọ̀ tí Ọlọ́run bá mú wá fún àwọn ọmọ ènìyàn láti Guyana pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ní àǹfààní láti kórajọ látàrí ẹ̀rọ ayélujára. Ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ òun náà wípé èyí ni Jasa Salana àkọ́kọ́ fún mi, tí ó sì jẹ́ nǹkan tí ó jọ mí lójú lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ nígbà tí mo rí bí àwọn ènìyàn tí wọ́n jẹ́ Ahmadi yòókù bí wọ́n ṣe ń kórajọ tí wọ́n sì ń gbọ́ àwọn ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò. Èyí jẹ́ ìrírí àkọ́kọ́ fún mi. Mi ò tí ì rí obìnrin tí ó ka Alukurani bí èyí tí mo gbọ́ ní Jasa yìí rí. Lẹ́yìn náà wọ́n tún sọ wípé àwọn ọmọ ìjọ wa wọ́n kórajọ láti oríṣiríṣi ìletò káàkiri. Èyí jẹ́ ìbùkún Khilafa àti ìjọ mùsùlùmí Ahmadiyya eléyìí tí Ọlọ́run bá tajẹ̀mọ́ yìí ní ọ̀rẹ́ rẹ̀.
bákan náà báyìí ni ó fi jẹ́ pé àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè ayé òun ni wọ́n fi ìró ránṣẹ́ tí wọ́n kórajọ lọ́pọ̀lọpọ̀ láti wo ètò yìí. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí mi ò ní ìwòye pé ìjọ mùsùlùmí Ahmadiyya àti ẹ̀tì débẹ̀ ní ìṣáájú. Bákan náà mo tún rí bí àwọn ènìyàn ṣe ń kórajọ tí wọ́n sì ń fi farajìn fún ìjọ. Arákùnrin kan tí ó ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́sí òun náà fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ láti lè bá farajìn tí ó sì ń sùn ní inú mọ́tò rẹ̀. Gbogbo eléyìí ó ń fi ẹ̀rí hàn wípé àwọn ọmọ jàmá wọ́n ní ẹ̀mí ìṣòdodo àti ìfarajìn tí ó pegedé. Nípa ẹ̀tọ́ ọmọnìyàn eléyìí tí ó fojú tí wọ́n sọ nínú ìbánisọ̀rọ̀ ó ní ìtọ́kasí òun náà láti Mauritius. Sofan Naik Saib tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ ní ìjọ látàrí ẹ̀rọ ayélujára ni wọ́n ní àǹfààní láti wo ètò ní ìgbà àkọ́kọ́. Wọ́n ní èyí ni nǹkan tí ó mú mi súnmọ́ ìjọ mùsùlùmí Ahmadiyya. Gbogbo ọ̀rọ̀ khalifa àsìkò ni ó lapa lọ́kàn mi látìgbà tí wọ́n ti ṣe ìpinnu láti wọ ní ìjọ yìí. Ó jẹ́ ayọ̀ fún mi látàrí MTA mò ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ nípa Hazrat Masih Maud alayhi salatu wassalam láti Austria. Saib àwọn sọ wípé arábìnrin kan tí ń jẹ́ Donatilla ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ó ní wọ́n wọ inú ìjọ tí wọ́n sì ń wí pé ohun kan yòówù tí khalifa àsìkò bá sọ ó jẹ́ nǹkan tí ó fún mi ní tó mú lọ́kàn mi lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ omijé ń já lójú mi tó fi jẹ́ pé Islam nìkan ó ní ọ̀nà òdodo ní orílẹ̀ ayé tí gbogbo ìyípadà sì dé bá mi. Mò ń dúpẹ́ lọ́pọ̀ yìí pé Ọlọ́run bá fún mi àǹfààní láti wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. Arábìnrin yìí láti ilẹ̀ Austria ni wọ́n ti wá. Lẹ́yìn ìgbà tí wọ́n sì kópa ní inú jásà wọ́n sọ nípa bí wọ́n ṣe wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya pẹ̀lú. Bákan náà láti Ivory Coast òun ni ẹlòmíràn fi ìró ránṣẹ́ pé òun ní àǹfààní láti wo ètò jásà fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì jẹ́ nǹkan tí ó wú òun lórí lọ́pọ̀lọpọ̀ wípé nǹkan tó ń mọ̀ ní wípé òdodo ni yóò máa wà nílẹ̀ nígbà gbogbo. Ìlọsíwájú ìjọ mùsùlùmí Ahmadiyya ó sì jẹ́ ẹ̀rí òdodo rẹ̀. Wọ́n ní lẹ́yìn àwọn ọjọ́ yìí wọ́n ní àwọn ní ṣáájú àwa mélòó kan ní akórajọ tí à ń jíròrò ní ilé oúnjẹ kan. Báyìí ni ẹnìkan gbọ́rọ̀ wa tí ó sì sọ wípé tí ó bá jẹ́ pé ìjọ kankan bẹ ní orílẹ̀ láti fi òdodo hàn ọmọ aráyé ìjọ mùsùlùmí Ahmadiyya nìkan ni èyí nìkan ni nǹkan tí ó sọ tí ó sì lọ. Ṣùgbọ́n ó fi ẹ̀rí wa ó fi òdodo ó jẹ́rìí sí òdodo ọ̀rọ̀ tí a sọ. Báyìí ni èmi náà ṣe ìpinnu tí mo fẹ́ wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya torí pé mi ò lè fi òdodo yìí dánra mi mọ́. Láti ẹni tí ó jẹ́ mission in charge Congo Brazzaville wọ́n kọ wípé ní ilẹ̀ Gamboma wọ́n gbé ètò jásà jáde ní orí móhùnmáwòrán àti ní orí rédíò. Iléeṣẹ́ móhùnmáwòrán 3 péré ni ó wà. Àwọn ènìyàn ẹgbàájì ní àǹfààní láti wo ètò ọ̀hún nígbà ọ̀hún. Ní yàtọ̀ sí èyí àwọn ènìyàn tó lọ káàkiri láti wá gbọ́ látòrí rédíò nítorí pé bí wọ́n ṣe máa múná lọ kò jẹ́ ó ṣe ní kànpá fún àwọn ènìyàn láti gbọ́ ètò ní orí rédíò tí wọ́n sì ń gbọ́ bí wọ́n ṣe ń tú ètò ọ̀hún ní èdè Bengala tí wọ́n ní èyí ó jẹ́ nǹkan tí ó jẹ́ àṣeyọrí tí ó lápá lára àwọn lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bí wọ́n ṣe ń ṣe ètò jíjẹ ó jẹ́ nǹkan tí ó jọni lójú. Wọ́n ní àsìkò jásà ọ̀hún ènìyàn 12 ní àǹfààní láti ṣe bàyà tí wọ́n sì wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya lọ́jọ́ náà lọ́hùn. Ní ẹni tí ó jẹ́ missionary ní Guinea Bissau wọ́n kọ wípé pẹ̀lú ojú Ọlọ́run ọba látàrí àwọn ènìyàn tí wọ́n ṣe wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya yìí àwọn fúnra wọn náà ti tẹ̀síwájú láti máa ṣe ìpolongo ẹ̀sìn nígbà jásà sálánà tí wọ́n ní àǹfààní tí a sọ fún àwọn ènìyàn yìí pé kí wọ́n wá wo ètò yìí. Báyìí ni àwọn ènìyàn ọ̀hún wọ́n ṣe kó àwọn ẹbí wọn láti wá kí wọ́n lè bá gbọ́ kótóbà uzur. Wọ́n ní àwọn ènìyàn ọ̀hún wọ́n ní láti ṣe ìrìn àjò tí ó ń lọ láàrin bí ibùsọ̀ 18 sí ibùsọ̀ 30 láti ṣe ìrìn àjò ọ̀hún wá sí ibi tí wọn yóò ti gbọ́ ètò. Nígbà tí wọ́n gbọ́ alákọ̀ọ́kọ́ wọ́n takú wípé àwọn yóò lo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ní ibi báyìí. Nígbà tí wọ́n sì ń gbọ́ ọ̀rọ̀ àsọkágbá fún ètò
nígbà wọn fúnra wọn bẹ̀rẹ̀ sí ní sọ wípé ọ̀rọ̀ khalifa àsìkò ó ti gba ọkàn wa tí ó fi jẹ́ wípé ní àsìkò ọ̀hún òun náà ni àwọn ènìyàn 27 wọ́n ṣe bayat ní ọjọ́ náà lọ́hùn. ẹni tí ó jẹ́ Ibrahim tí ó ń jẹ́ missionary wa láti Congo, wọ́n ní kìrìsìtẹ́nì kan tí ó jẹ́ Mọ̀kànchíní Saiba, wọ́n sọ wípé wọ́n pè wọ́n fún láti wá wo ètò jásà. àwọn àti aya wọn náà sì jọ kóra jọ. nígbà tí wọ́n wo ètò jásà, wọ́n sọ fún aya wọn wípé irú ètò yìí àti ìtọ́sọ́nà yìí àti ìrírí ní ilé ayé wa. ó ti pẹ́ tí a ti lo gbogbo ìgbésí ayé wa, tí a ti pàdánù gbogbo ìgbésí ayé wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tí a gbọ́ láàrin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kí wọ́n lo gbogbo ìgbésí ayé rẹ̀ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kò ní ní àǹfààní láti rí ẹ̀kọ́ yìí. nítorí náà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn fi ẹ̀sìn ọ̀hún sílẹ̀, wọ́n sì wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. ẹni tí ó jẹ́ mission in charge Guinea Bissau, wọ́n kọ wípé láti ìletò Bafta, ó ní ẹnìkan tí ẹ̀ṣẹ̀ Ahmadi tí wọ́n jẹ́ Kambaja Sahib, wọ́n wo ètò àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ti jásà sálánà tí wọ́n sì gbọ́ ìbánisọ̀rọ̀ mi. wọ́n bẹ̀rẹ̀ sí ní rí pé ní àsìkò yìí ó ṣe kókó kí èèyàn rí Islam òdodo, tó lè ṣe pé Islam òdodo nílò olùdarí, èèyàn sì lè rí nínú ìjọ mùsùlùmí Ahmadiyya látàrí ètò khilafa. nígbà òun ni wọ́n ṣe ìpinnu láti ṣe bayat tí wọ́n sì wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. láti Congo Brazzaville, òun ni kìrìsìtẹ́nì kan Angutani Sahib, wọ́n sọ wípé ní ìṣáájú mi ò fọkàn mi sí inú ẹ̀sìn kankan, nítorí pé ní látàrí nǹkan tí mo ti mọ̀ nínú kìrìsìtẹ́nì, àwọn ẹlẹ́sìn wọ̀nyí ṣe ọlọ́kàn òdodo. báyìí ni ọmọ ìyá mi ti pè mí pé kí n wá sí inú ìjọ yìí, báyìí mo sì ní kí wọ́n wò. ṣùgbọ́n bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wò, ó ní ìyípadà ń bọ́ sí inú ọkàn mi tí mo sì bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ẹ̀sìn. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ khalifa àsìkò, ìgbà àkọ́kọ́ nìyí tí ọkàn mi náà jẹ́rìí pé ẹ̀sìn jẹ́ ìlànà òdodo tí ènìyàn sì ní láti mọ ẹ̀sìn òdodo. ní báyìí mo wá ń gba Islam fún ìgbà àkọ́kọ́ láti Niger. ẹnìkan tí ẹ̀ṣẹ̀ Ahmadi tí wọ́n wọ ètò jásà, wọ́n ní àǹfààní láti ṣe bayat. wọ́n ní nígbà tí mo wo ètò yìí, ó jẹ́ nǹkan tí ó lápá lára mi lọ́pọ̀lọpọ̀. òdodo tí mo sì ń wá kiri òní mo ti kù ní ibi báyìí. ní báyìí mo ṣetán láti wọ ilé ìjọ. láti Senegal, Gafar Iqbal, àwọn wípé láti Kambo, àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìbánisọ̀rọ̀ ti Uzur wọ́n gbé jáde lórí àwọn iléeṣẹ́ móhùnmáwòrán 4 àti àwọn iléeṣẹ́ rédíò tí ẹnìkan ní àǹfààní láti wo ètò tí ó sì wọ ní ìjọ mùsùlùmí Ahmadiyya. ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti gbọ́ nípa ìjọ ní ìṣáájú, ṣùgbọ́n ní ẹ̀ní tí mo gbọ́ ọ̀rọ̀ ìmáàmù jàmá, mo mọ òdodo tí mo sì ní láti wọ ní ìjọ mùsùlùmí Ahmadiyya. ọjọ́ náà ó ní wọ́n ṣe bayat tó ń ti gbogbo àwọn ẹbí wọn. láti Cameroon, àlùfáà ìmáàmù agbègbè kan ní ilẹ̀ Marwa, wọ́n sọ wípé àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta jásà yìí, àwọn ọjọ́ jásà yìí, nǹkan tí ó ṣe kókó jùlọ ó ní ọ̀rọ̀ khalifa àsìkò tí wọ́n mú wá láti inú Quran àti hadith. èyí ni nǹkan tí ó lápá lọ́kàn mi lọ́pọ̀lọpọ̀. láì ní tàbí ṣùgbọ́n jàmá yìí àti khalifa àti imam látọ̀dọ̀ Ọlọ́run ọba ni wọ́n ti wá. èmi àti àwọn jàmá mi á sì ṣe wọ inú jàmá ní èní. àwọn tí wọ́n jẹ́ ọlọ́kàn òdodo ní ó ń bẹ nínú àwọn àfáà ọ̀hún náà, ṣe pé wọ́n rí òdodo, wọn yóò sì wọ inú, wọn yóò sì gba òdodo ọ̀hún. láti Mali, ẹnìkan tí kìí ṣe Ahmadi pẹ̀lú tí ó ní àǹfààní láti wọ inú ìjọ látàrí bí ó ṣe wo jásà. ó ní ìṣáájú wọn a máa gbé ètò jáde lórí rédíò tí wọ́n sì máa ṣe ìkéde. wọ́n sọ wípé wọ́n pè wá wípé kí a wá sí mission láti wá wo ètò jásà. nígbà wọn yàtọ̀ sí àwọn tí wọ́n ṣe yàtọ̀ sáwọn Ahmadi, àwọn tí wọ́n ṣe Ahmadi náà ní àǹfààní láti wá wo ètò jásà. ní ọjọ́ ìgbẹ̀yìn jásà, òun ni àwọn 4 wọ́n wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. wọ́n sì jẹ́ ẹni tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní àwọn ti ń gbọ́ nípa ìjọ mùsùlùmí Ahmadiyya ní ìṣáájú. nígbà tí àwọn gbọ́ nípa jásà lórí rédíò, àwọn bẹ̀rẹ̀ sí ní ìwòye pé àwọn gbọ́dọ̀ rí bí jásà wọn yóò ṣe rí. nígbà wọn ni àwọn rí pé oríire inú ìjọ mùsùlùmí Ahmadiyya nìkan ni ó wà. Islam eléyìí tí ìjọ mùsùlùmí Ahmadiyya fi hàn, òun náà ni Islam òdodo. àti pé nǹkan tí ó ṣe kókó jùlọ òun náà ni pé àwọn mùsùlùmí nílò khalifa tí ó lè máa tọ́ wọn sójú ọ̀nà tí ó tọ́. ní sọmọ́nì tí a wà yìí, khilafa Ahmadiyya
òun náà ni ó ń jẹ́ kí èyí ó wáyé. wọ́n ní báyìí àti di Ahmadi tí ó fẹsẹ̀ rinlẹ̀ chanda olóṣooṣù tí ó jẹ́ ìlànà ẹ sọ fún wa àwa náà a ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé. àmì sàbò tún sọ nípa àwọn nìkan láti ìletò Cairo. àwọn náà wọ́n sọ pé ní ọjọ́ kẹta jásà nígbà tí wọ́n ti wo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta jásà tí wọ́n sì fi dọkumẹ́ntì kan hàn wọ́n nípa àwọn jàmáà mìíràn. ẹnìkan tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n kan níbẹ̀ ó béèrè pé kí ni àwọn gbèdéke láti wọnú ìjọ yìí. wọ́n tú àwọn gbèdéke ọ̀hún fún wọn ní èdè wọn. báyìí ni ẹni ọ̀hún dà yín pé èyí ni àkópọ̀ Islam àti ìlànà ìgbésí ayé ìlànà àwùjọ tí ó ní àlàáfíà. èyí ni nǹkan tí ó ṣe kókó fún àwùjọ tí yóò bá ní ìlọsíwájú. lára bẹ́ẹ̀ lẹ́yìn jásà òun ni wọ́n wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. ní Ghana àwọn ènìyàn kóra jọ láti wo ètò ọ̀hún tààràtà ní Bustani Ahmad ní Accra. ibẹ̀ ni wọ́n ṣe ètò sí fún àwọn ènìyàn láti kóra jọ wo ètò. wọ́n ní agbo ọ̀hún ó jẹ́ èyí tí ó dára tí ó sì fún àwọn èèyàn ní ìwúrí. àwọn ètò àwọn móhùnmáwòrán ńláńlá méjì ni wọ́n lò fún àwọn ènìyàn láti kórajọ. àwọn obìnrin náà wọ́n ṣe tẹ àwọn obìnrin náà láàyè wọn. bákan náà ní Kumasi wọ́n tún ní àǹfààní láti ṣe ètò ní inú mọ́ṣáláṣí ní Upper West. àwọn ọ̀nà méjìlá ni wọ́n ṣe mọ́ṣáláṣí méjìlá ni wọ́n ṣe ètò sí fún àwọn ènìyàn. báyìí ni wọ́n tún ṣe ní àwọn region yòókù. ní àwọn àyè yòókù wọ́n jẹ́ àwọn ènìyàn àwọn àyè 14 ni wọ́n ṣe ètò sí tí àwọn ènìyàn tí ń jẹ́ ẹgbàá kan sì ní àǹfààní láti wo ètò lórí NTA Africa yàtọ̀ sí NTA Africa àti NTA Ghana. àwọn iléeṣẹ́ móhùnmáwòrán 3 ní Ghana náà ni wọ́n tún gbé ètò ọ̀hún jáde. láti Yemen Akram Saib wọ́n kọ wípé ìyẹn tí orúkọ ń jẹ́ Ali Kahlani wọ́n kọ wípé ní ìní ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò ó fún wa ní ìwúrí tuntun nínú ìgbésí ayé wa tí ó sì mú omijé bọ́ sójú wa tó fi jẹ́ pé gbogbo ọkàn wa ṣe ti le tó ọkàn wa ti di rírọ̀ báyìí. ìbáṣe pé gbogbo àgbáyé ni wọ́n gbọ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò nígbà tí wọ́n bá àwọn obìnrin sọ̀rọ̀ ni gbogbo ayé ò bá rí ìyípadà ńlá. bákan náà gbogbo ètò eléyìí tí a rí yìí ó jẹ́ nǹkan tí ò ṣe rí ní ibòmíràn tí a rí gbogbo ojú tí ó wà nínú ayọ̀ tí wọ́n sì rẹ́rìn músẹ́. ọlọ́run bá ní ó gbé jẹmọ́ eléyìí lélẹ̀. láti Yemen oní Ahmad Adisa wọ́n kọ wípé àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta jásà yìí wọ́n jẹ́ ọjọ́ ọdún fún wa eléyìí tí a ní àǹfààní láti rí ojú rere ọlọ́run ọba tí a sì ń rí àmúṣẹ májàmú tí ọlọ́run ṣe pẹ̀lú Masih Maud alayhi salatu wasalam. ètò jásà ń tẹ̀síwájú láti máa fún wa ní ìlọsíwájú nípa ti ẹ̀mí nítorí pé à ń ní àǹfààní láti máa rí àtìlẹ́yìn ọlọ́run ọba fún Khalifa àsìkò tí kò sì sí nǹkankan nínú ètò kìláfà àfi ìtọ́sọ́nà eléyìí. ọkàn wa ó ti wà pẹ̀lú yín báyìí tí àwa náà a sì rí ìwúrí nínú ètò jásà bí ìgbà tó jẹ́ pé àwa fúnra náà wà níbẹ̀ ni. wọ́n rí pé nígbà tí mo rí yín tí mo sì ń rí àwọn ìbánisọ̀rọ̀ yín ó jẹ́ nǹkan tí ipa rẹ̀ lára wa ó jẹ́ nǹkan tí ò ṣeé ṣe ní àlàyé. a ṣe àjàǹfààní rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ni a ní àǹfààní láti bójútó tí a sì mọ àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí a bójútó ní ìṣáájú. wọ́n ní àwọn ènìyàn káàkiri orílẹ̀ tí wọ́n kóra jọ tí wọ́n fi wọ́n hàn wá wọ́n lápa lára wa lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ń ṣe ní àdúrà yìí pé kí Ọlọ́run bá fún àwa náà ní irú àǹfààní ní Yemen níbi tí a lè kóra jọ sí láti lè ṣe ètò báyìí ní Jordan. àmì ìsàbíkọ wípé àwọn ènìyàn káàkiri wọn ni wọ́n kóra jọ ní jásà láti jẹ́rìí sí àsọtẹ́lẹ̀ àti Masih Maud alayhi salam tí ó rí àmúṣẹ ní èní. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní àǹfààní láti kóra jọ látàrí ètò ẹ̀rọ ayélujára. Ọlọ́run bá ń fi gbogbo oríire hàn nínú ìjẹ́mọ́ torí pé jẹ́mọ́ òdodo nìyí. ní ọdún yìí èyí ó jẹ́ bí àwòrán àlùjànnà fún wa tí a sì ní àǹfààní láti jẹ èso rẹ̀ fún ọjọ́ mẹ́ta
tí a sì ní àǹfààní láti rí ìlọsíwájú nípa ti ẹ̀mí láti ilẹ̀ Syria. Ó ní arákùnrin kan náà Bedan Saib wọ́n sọ wípé nínú ètò jásà àwọn ọmọ ìjọ mùsùlùmí Ahmadiyya tó ń ti bí àwọ̀ àti ìran bí ó ṣe yàtọ̀ àwọn ènìyàn kórajọ sí abẹ́ àsíá khalifa àsìkò. Wọ́n wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí ó ní ó rí àmúṣẹ wípé bí ẹ bá ná gbogbo nǹkan tí ó ń bẹ lórí ilẹ̀ ẹ ò ní lè ṣe ìrẹ́pọ̀ nínú ọkàn wọn, ṣùgbọ́n Ọlọ́run bá ní ṣe ìrẹ́pọ̀ nínú ọkàn wọn. Èyí jẹ́ ẹ̀ṣẹ̀ àlùkùránì. Wọ́n ní ojúrere Ọlọ́run bá délé yìí tí ó sì mú lọ́kàn wa. Wọ́n wí pé àlàáfíà agbo àlàáfíà inú ìjọ mùsùlùmí Ahmadiyya ó lápa lára wa wípé ìfọ̀kànbalẹ̀ òun náà ní ìfọ̀kànbalẹ̀, àlàáfíà òun ní àlàáfíà. Kíkẹ́kíkan òun ni mò ń rí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ nínú ara mi tí ìyàtọ̀ òun tí mo sì ní láti ṣe tí mo sì rí ìyàtọ̀ tuntun. Mo ní láti tẹ̀lé ìpayọ̀ Ọlọ́run ọba. Tí èèyàn bá fẹ́ ní ìlànà ìgbésí ayé tí ó tọ́ á ní láti wu ìwà rere pẹ̀lú àwọn obìnrin. Láti Germany, Abraham Seb wọ́n kọ wípé ní ilẹ̀ mọ́ṣáláṣí Berlin ni mo ti lọ wo àwọn ètò jásà fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sì rí bí ohun kan ṣe ń lọ. Èyí á jẹ àǹfààní lọ́pọ̀lọpọ̀. Àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí ó sì wà nínú ẹ̀mí wa ni a ní àǹfààní láti tún ṣe ká tó darí. Láti Palestine ní ti West Bank ó ní Omar Saif ti kọ wípé ó ń ṣe mí bí kó jẹ́ pé ojoojúmọ́ ni jásà yìí yóò máa wá kí ó lè bàdí pé àwa náà á dàbí àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àti àwọn ẹni Ọlọ́run ọba. Ẹni bí àwọn ènìyàn ṣe kórajọ pẹ̀lú àlàáfíà àti ìfẹ́ láàrin ara wọn. Ridwan Shaisab láti Africos wọ́n sọ wípé ẹni tí ó jẹ́ Sadar wọ́n sọ wípé nǹkan tí mo rí níbí báyìí mo rí pé inú ìtẹríba fún ètò khalifa iná nìkan tí ó pegedé jùlọ. Gbogbo àwọn ènìyàn lọ́sàn-án lóru ni wọ́n tẹríba láti gbọ́ ọ̀rọ̀ khalifa. Láti ilẹ̀ Kyrgyzstan ẹni tí ó jẹ́ national president Ilyas Kobatov ó sọ wípé àwọn ìbánisọ̀rọ̀ tí ó wáyé ní jásà ó jẹ́ nǹkan tí mi ò lè gbára mi mú mọ́, tó jẹ́ pé omijé bẹ̀rẹ̀ sí ní já lójú mi. Mo wo jásà sàlánù látàrí YouTube tí ayọ̀ mi kò sì lópin nígbà tí mo rí ibi kó àwọn ọmọ ìyá mi jọ láti lè wo ètò tí ó ń lọ tí wọ́n rí ìró àlàáfíà. Àwọn ènìyàn mi tí wọ́n wá láti orílẹ̀ kọ̀ọ̀kan láti Russia, Ukraine, Armenia, Kìrìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìran yìí ó jẹ́ nǹkan tí ó lápa lára wọn lọ́pọ̀lọpọ̀. Ẹni tí ó jẹ́ ẹnìkan láti Niger òun náà sọ wípé mo ní àǹfààní ó jẹ́ ohun iyì fún mi wípé mo ní àǹfààní láti wo ètò yìí ní orí MTA tí mo ní láti lo MTA 5 láti wo ètò ọ̀hún tí ó sì dàbí ọjọ́ ọdún fún wa nínú ilé. Ó ní láti gbọ́ ọ̀rọ̀ khalifa àsìkò ó jẹ́ nǹkan tí ó jẹ́ ohun ìwúrí fún wa. Wọ́n ní ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí wọ́n ṣe ètò tí wọ́n tú ètò sí èdè Hausa. Setonesef láti Indonesia ó sọ wípé nígbà tí a wo ètò jásà tí a sì gbọ́ ìbánisọ̀rọ̀ khalifa báyìí ni ìwúrí tuntun nípa ìfẹ́ ètò khilafa tó ṣe dìde láàrin wa tí a sì ní ìjọmọ̀ ìyá eléyìí tí kò ṣeé rí ní ilẹ̀ mìíràn. Ọlọ́run bá sì ti fi ìfẹ́ àti ìṣọ̀kan hàn láàrin wa. Láti Australia tí a tó sa àwọn kọ wípé àgbéjáde tààràtà ilé tí àwọn ènìyàn wò ní bíi aago 5 òun ni ó bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ wọn. Pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn ènìyàn tó kóra jọ ni wọ́n débẹ̀ láti rí pé àwọn wo ètò. Lẹ́yìn ètò yìí àárín òru ó ní ìbánisọ̀rọ̀ tán. Nígbà sọ fún yín pé kí wọ́n lọ sí ilé wọ́n sọ pé rárá o máa jókòó láti wo nǹkan tí ó wà ní inú jásà yìí dópin. Wọ́n ní ó pẹ́ ní òru ó ní ó bẹ̀rẹ̀ sí ní ètò bẹ̀rẹ̀ tí àwọn sì ní ìfòyà yìí pé bóyá àwọn ènìyàn ní àǹfààní láti wá sí mọ́ṣáláṣí láàárọ̀ ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ iṣẹ́, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn èèyàn wá láti
kórajọ láti ní àsìkò ọ̀hún tí wọ́n sì tún ju ti ìṣáájú lọ. Láti Brazil, arákùnrin kan tí wọ́n jẹ́ ará ilẹ̀ Guinea Bissau kí wọ́n tó lọ sí Brazil, Ibrahim Saib, wọ́n sọ pé èyí jẹ́ ohun ìpè tó yẹ fún mi, eléyìí tí mo ní láti ní ìtọ́ka sí. Òun náà ni nǹkan tí ó jẹ́ ohun tí ó pegere jùlọ, òun náà ni ètò khilafa. Ẹ wo bí àwọn ènìyàn ṣe kóra jọ láti lè bá gbọ́ ètò kí wọ́n lè rí ètò jásà bí ó ṣe ń lọ. Èyí jẹ́ èrí wípé ìjọ Mùsùlùmí Ahmadiyya òun náà ni alákòóso olùṣọ́jú Islam ní ọ̀nà tí ó pegedé jùlọ. Ìbáṣe pé Mahdi ò bá wá ní a ní àǹfààní gbogbo eléyìí tí mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ní àǹfààní láti wà nínú ìjọ yìí. Láti Kyrgyzstan, Akkad, Atakhano, Wadi Jara Saib, Uzuru ní Sahiba ni mo wòye pé obìnrin ni wọ́n jẹ́. Wọ́n kọ yí pé mo gbọ́ ọ̀rọ̀ àwọn oníbànisọ̀rọ̀ ó sì lápa lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ohun tí ó fún mi ní ayọ̀ àti pé ọ̀rọ̀ khalifa àsìkò ó jẹ́ nǹkan tí ó mú mi jìn pátápátá tó fi jẹ́ pé gbogbo ẹni a ní láti kóra jọ láti máa gbọ́ ọ̀rọ̀ yìí, pàápàá jùlọ ìbánisọ̀rọ̀ eléyìí tí khalifa ṣe ní ọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n ti sọ nípa ẹ̀tọ́ Islam fún àwọn obìnrin. Èyí ó fún wa ní ìwúrí nípa bí Ọlọ́run bá ṣe dáàbò bo ẹ̀tọ́ àwọn obìnrin. Wọ́n ní eléyìí ó mú ọkàn mi gbọ̀n ní ìwárìrì. Láti Guatemala, Siverisa, wọ́n kọ wípé ọjọ́ jásà ó jẹ́ ọjọ́ pàtàkì fún mi ní ìṣáájú èyí látàrí wípé àwọn ènìyàn wọ́n wà nínú àárẹ̀ ní Guatemala, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn àwọn ọmọ ìjọ ni wọ́n kóra jọ sí bíbáyìí láti wo ètò tí ẹnikẹ́ni ò sì wà nínú àárẹ̀. Nígbà tí mo wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì mo máa ń rí ohun mèremère tí mo máa ń pè ní iṣẹ́ ìyanu, ṣùgbọ́n nígbà tí mo wọ ní ìjọ Mùsùlùmí Ahmadiyya mo wá rí pé iṣẹ́ ìyanu lódodo òun náà ni kí èèyàn ní ìyípadà rere nínú ara rẹ̀. Mo ti wòye pé àwọn ẹbí mi ò ní láǹfààní láti wọ ní ìjọ yìí ní ìṣáájú, ṣùgbọ́n èmi táyà mi tàwọn ọmọ mi àti àwọn ọmọ ìyá mi àti àwọn ẹbí tirẹ̀ ó ní akọ́rajọ láti wo jásà ní ìní tí mo sì rí pé iṣẹ́ ìyanu lélẹ́yìí lóòótọ́. Wọ́n ti jẹ́ Ahmadi òdodo báyìí tí wọ́n sì tún ní ìwúrí láti polongo ẹ̀sìn ibikíbi tí wọ́n bá lọ. Wọ́n rí pé àwọn polongo ẹ̀sìn wọ́n yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lórí ìlànà yìí. Láti Guatemala yìí kan náà wọ́n ní Ramiro Martinez ó kọ wípé ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ pàtàkì fún mi wípé mo wo ètò UK jásà látàrí MTA tí mo sì rí àmọ̀dájú wípé èyí ó jẹ́ ètò láti ọ̀dọ̀ Ọlọ́run ọba wa àti wípé khalifa Ọlọ́run ọba ni ó yan khalifa yìí, ẹni tí ó ń fún wa ní ẹ̀kọ́ nípa bí ènìyàn ṣe ní láti bí mùsùlùmí ṣe ní láti rí ní àwùjọ. ayọ̀mí kún tí màá sì tẹ̀síwájú láti máa wo ìbánisọ̀rọ̀ wọn yìí. Ẹni yìí wọ́n jẹ́ ẹni tí ó ń kọ́ àwọn ènìyàn ní Bíbélì ní ìṣáájú fún odidi ọdún 45, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ látàrí ròyìnròyìn kan wọ́n ṣe ìwádìí fúnra wọn tí wọ́n sì wọ inú ìjọ. Ibi tí wọ́n ń gbé ó jìnnà sí mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé ní àsìkò Jímọ̀ ọ̀rọ̀ wọn ṣe jìn tó bọ́nà wọn ṣe jìn tó wọ́n rí pé àwọn dé mọ́ṣáláṣí láti kí Jímọ̀ tí wọ́n sì ṣe ètò bí wọn yóò ṣe máa kí jàmáà tí wọn yóò ṣe máa kírun ní ilé wọn. Láti Guatemala, Yàrá Gonzales ó sọ pé nígbà tí mo wo jásà UK ìgbà wọn ni mo mọ̀ pé jàmáà Ahmadiyya àwọn ní ètò kan eléyìí tí ó jẹ́ pé ó ń lọ ní ẹsẹẹsẹ tí mo sì ń dúpẹ́ pé Ọlọ́run bá fún mi ní àǹfààní láti darapọ̀ mọ́ ìjọ yìí. Ó jẹ́ nǹkan tí ó dùn mí wípé ọ̀rọ̀ khalifa àsìkò ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ aráyé wọ́n pàdánù, tí èyí náà fà tí àwọn èèyàn ṣe wà nínú yánpọnyánrin tí ogun sì ń lọ káàkiri látàrí ìjọ Mùsùlùmí Ahmadiyya láti mọ̀ yí pé ohun gbogbo òní ó lè rí àmúṣe látàrí àdúrà ṣíṣe àti pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro wa òun náà ni ó ti yanjú látàrí àdúrà. Mo ní ìṣòro nípa ilé gbígbé tẹ́lẹ̀, ṣùgbọ́n látàrí àdúrà khalifa kò sí bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ wọn tó.
wọ́n rí pé ní ìgbà àkọ́kọ́ òun yìí tí ó jẹ́ pé nígbà tí mo wọ ní ìjọ yìí mo mọ̀ wípé ọdún àṣeyọrí ni ilé fún mi, bó tilẹ̀ jẹ́ pé kò tíì pegedé, ṣùgbọ́n mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò nípa tẹ̀mí tí màá sì tẹ̀síwájú láti máa darapọ̀ mọ́ màá máa kóra nínú ètò jásà. Isa Baba láti Niger, òun náà tó sọ wípé a gbọ́ àti ní àǹfààní láti rí bí Mahdi ṣe máa ń ṣe àpọ́nlé fún àwọn àlejò tí Khalifa àsìkò wọ́n sì fún wa ní ìtọ́ka sí àwòkọ́ṣe eléyìí tí a ní láti wò tó fi jẹ́ pé mẹ̀sẹ́ àlérí wọn tó fi ibùsùn tiwọn sílẹ̀ fún àlejò. Èyí mo sì rí àpẹẹrẹ rẹ̀ bí àwọn ènìyàn ṣe ń fi ara jìn láàrin ara wọn ní jásà, tó fi jẹ́ pé bí ìṣòro ṣe wà ní ètò àwọn èèyàn farajìn fúnra wọn, tó fi jẹ́ pé gbogbo bí nǹkan ṣe le tó síbẹ̀ náà àwọn èèyàn finú fẹ́dà ṣe nǹkan tí ó tọ́. Báyìí ni ẹlòmíràn láti Albania wọ́n sọ pé Dr. Bujer Biar Ahmed Dr. Buar sẹ́yìn wọ́n sọ pé yàtọ̀ sí ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò gbogbo àwọn ètò yòókù ní jásà náà, èyí sì jẹ́ nǹkan tí ó ṣe kókó fún wa fún ọmọ aláyé láti rí ìtọ́sọ́nà ní àsìkò yìí. Wọ́n sọ pé ìbánisọ̀rọ̀ Khalifa àsìkò ó jẹ́ ọ̀rọ̀ tí ó lọ ní tààràtà tí ó kó gbogbo àwọn ìlànà ìwà ọmọlúwàbí tí ó pegedé sínú, àti pé ọ̀nà tí a bá ṣe ẹ̀tọ́ ọmọnìyàn ìgbà wọn náà ní àlè la ọmọ aráyé. Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn gbàgbé eléyìí, èyí ni pé nígbà tí ènìyàn bá gbàgbé pé wọ́n sọ pé àwọn ènìyàn ti gbàgbé pé ẹ̀tọ́ yìí ní ọdún 15 sẹ́yìn òun ni òjíṣẹ́ sallallahu alaihi wasallam ti fi lọ́lẹ̀, eléyìí tí Khalifa Jimoh Ahmadiyya pè wá sílé ní, tí mo sì rí bí àwọn Humanity First ṣe máa ń ṣe ìfarajìn ní àwọn orílẹ̀ àwọn aláìní ní ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú. Mo rí bí èyí jẹ́ nǹkan tí ó lápá lára mi. Wọ́n ní àwọn olóṣèlú ayé ohun ayé ni wọ́n wá kiri, ojú ayé ni wọ́n ń ṣe kiri, èyí ni ọ̀nà tí ó tọ́. Ní ètò jásà sálánà, àwọn ètò tí ó dọ́dọ̀ àwọn ènìyàn, àwọn ìkíni tí ó wá láti ọ̀dọ̀ àwọn ènìyàn pàtàkì wọ́n jẹ́ 199. Nínú wọn náà ni àwọn àkásílẹ̀ nínú móhùnmáwòrán àti àwọn lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ yàtọ̀ sí UK ní USA, Sierra Leone, Gambia, Spain, Holland, Germany ni wọ́n wà nínú àwọn ibi tí ìlú ti wá. Àwọn tí wọ́n jẹ́ àwọn Prime Minister UK, Prime Minister Canada, ẹni tí ó jẹ́ Labour Party leader ní UK, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mìíràn, àwọn mínísítà 8, London Police Commissioner, àwọn adarí ẹ̀sìn 6 wọ́n fi àwọn ìró wọn ránṣẹ́. Bákan náà àwọn ènìyàn tí wọ́n wà ní oríkèéríkè iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀ ayé, àwọn náà fi àwọn ìró wọn ránṣẹ́ látàrí ìjẹ́bọ̀ MT Africa. Wọ́n sọ pé gẹ́gẹ́ bí ọdún tí ó kọjá lọ, àwọn ènìyàn ní àǹfààní láti ṣe àgbéjáde ètò jásà lórí MT Africa, eléyìí tí àwọn ènìyàn àǹfààní láti rí tí ó sì lápẹ́ lára wọn látàrí pẹ̀lú ojú Ọlọ́run bá yàtọ̀ sí MT Africa. Àwọn ilé-iṣẹ́ móhùnmáwòrán mìíràn náà wọ́n gbé láti Gambia, Sierra Leone, Rwanda, Burundi, Burkina Faso, tó jẹ́ pé àwọn ilé-iṣẹ́ móhùnmáwòrán 14 òní wọ́n gbé àwọn ìbánisọ̀rọ̀ mi tààràtà, tí wọ́n sì ní ìtọ́ka sí pé àwọn ènìyàn mílíọ̀nù 15 òní ìró ọ̀hún yóò ti ní ó dọ́dọ̀ wọn látàrí àjàkálẹ̀ àrùn kòrónà. Àwọn ènìyàn wọn ò ní àǹfààní láti kórajọ ní inú ètò ní bíbá. Ní ìgbà àkọ́kọ́ ni wọ́n ṣe ìtumọ̀ ní Haúsá, ní èdè Haúsá, tí àwọn ènìyàn tí wọ́n sì lé ní 50 mílíọ̀nù ní ilẹ̀ Áfíríkà ni wọ́n sọ èdè yìí. Nígbàtí àwọn ènìyàn 60 mílíọ̀nù ni wọ́n ní àǹfààní láti wo ètò nínú èyí tí wọ́n ṣe transmission láti UK wá. Wọ́n tún ní ìtọ́ka sí pé
láàrin orí àwọn ilé àwọn oníròyìn káàkiri oní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi gbé ọ̀nà tí ó tọ́ káàkiri nípa ìjọ Mùsùlùmí Ahmadiyya ṣáájú kí jásà tó wáyé, pé nígbà tí wọ́n ṣe ìpolówó yìí pé jásà ń bọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kàn yìí pé wọ́n ní ipa Muhammadi ní Kùránì ọ̀tọ̀. Èyí jẹ́ nǹkan tí ó jẹ́ tó mú àwọn ènìyàn fẹ́ mọ òdodo, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tí wọ́n ṣe ìpinnu láti wo ètò jásà. Báyìí ni ó fi di pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé nítorí nǹkan tí wọ́n wí nípa Ahmadiyya ni a ṣe fẹ́ láti wo Ahmadiyya láti wo jásà, ṣùgbọ́n lára bẹ́ẹ̀ ó ní a ti wá mọ̀ pé ìjọ Mùsùlùmí Ahmadiyya gan ni ó ní ìfẹ́ sí Al-Kùránì jùlọ. Ẹni tí ó jẹ́ adarí ìjọ catholic kan ní Uganda ó sọ pé mo ní àǹfààní láti wo ètò yìí, mo sì rí ẹni funfun kan ẹni tí ó lo láwàní funfun kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà náà lọ́hùn. Mi ò lè dìde níbi tí mo jókòó sí tí mo sì wo ètò wọn láti bẹ̀rẹ̀ dópin. Wọ́n sọ pé ẹ̀kọ́ eléyìí tí wọ́n sọ nípa àwọn obìnrin ẹ ò lè rí níbòmíràn, tí mi ò sì rí ẹnikẹ́ni tí ó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ní ọ̀nà tí ó dára tó báyìí rí. Wọ́n ní nígbà náà òǹkà tí wọ́n fi sí ojú ìran wọn mú, wọ́n sì pé mo fẹ́ àgbékalẹ̀ tí wọ́n ṣe àkọsílẹ̀ tí wọ́n ṣe fún ìbánisọ̀rọ̀ yìí. Òzúrò ní ọjọ́ iwájú wọn yóò fi ránṣẹ́ sí wọn inshallah. Abdullah Koisef láti Liberia wọ́n sọ pé mo ní nǹkan tí ó fà tí mo ṣe wo ètò yìí òun náà ní pé mo fẹ́ mọ ìyàtọ̀ tó ń bẹ fún àwọn Ahmadi sí àwọn Mùsùlùmí yòókù, àti pé kí ni òdodo nǹkan tí àwọn àfáà yòókù ń sọ nípa ìjọ Mùsùlùmí Ahmadiyya. Lẹ́yìn ìgbà tí mo wá wo ètò jásà, mo ní àmọ̀dájú pé gbogbo nǹkan tí wọ́n sọ nípa ìjọ Mùsùlùmí Ahmadiyya ọ̀rọ̀ òdì ni, irọ́ pátápátá ni, torí pé ìjọ Mùsùlùmí Ahmadiyya ni ó ń fi ìró Islam tí ó pegedé lélẹ̀ káàkiri, tí mo sì mọ àmọ̀dájú wípé máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ nípa òdodo yìí, wípé Islam Ahmadiyya òun náà ni wọ́n fi òdodo Islam hàn fún ọmọ aráyé. Láti Liberia òun ni a tún ti rí arákùnrin mìíràn tí wọ́n iṣẹ́ Ahmadi, wọ́n sọ wípé nǹkan láti lè fi ẹ̀hónú ẹ̀sìn hàn òun ni mo ṣe wo ètò jásà. Nígbà tí mo wá rí ẹsẹ̀ Al-Kùránì tí wọ́n kọ sí ibi ìpele èyí ìjọ mi lójú pé ṣe bí wọ́n sọ pé àwọn Ahmadi wọn ò nígbàgbọ́ nípa pé òjíṣẹ́ lámọ̀ wọn sọ̀rọ̀ sọ́la wọn ṣe ni wọ́n jẹ́ Khatamun Nabiyyin, tí wọ́n sì ṣe àpọ́nlé wọn níbí. Ṣùgbọ́n nǹkan tí mo rí ní eléyìí tí wọ́n gbé sókè yìí, àti pé nígbà tí kálífàsìkò tí ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, èyí jẹ́ ìlànà tí ó pegedé jùlọ nípa tó sì fi ìfẹ́ hàn látàrí àwọn oníròyìn. Ìjábọ̀ ń bọ̀ lórí èyí nígbà tí ó bá wá, ṣùgbọ́n ní báyìí látàrí àwọn oníròyìn nǹkan tí látàrí BBC South náà gbé ètò jáde, wọ́n sì tún gbé documentary kan náà jáde pẹ̀lú nínú àwọn èrò tí wọ́n sì gbé jáde nínú BBC World, eléyìí tí wọ́n wò ní àwọn igba orílẹ̀-èdè káàkiri. Bákan náà BBC National News Channel náà gbé jáde, tí wọ́n sì tún ṣe àtúngbéjáde rẹ̀ lóòrèkóòrè. Wọ́n sọ wípé ó ṣòro láti sọ wípé iye ènìyàn báyìí ni ọ̀rọ̀ ọ̀hún dọ́dọ̀ wọn, ṣùgbọ́n ó ṣe ní òdiwọ̀n wípé àwọn ènìyàn mílíọ̀nù 91 ni, àwọn ìkànnì 40 ni wọ́n gbé jáde káàkiri, eléyìí tí ó ṣe pé àwọn ènìyàn mílíọ̀nù 27 ni wọ́n wò. Bákan náà wọ́n gbé ètò jáde ní àwọn iléeṣẹ́ rédíò tí wọ́n jẹ́ 16 tí ó sì dé ọ̀dọ̀ àwọn ènìyàn mílíọ̀nù 16. Àwọn iléeṣẹ́ móhùnmáwòrán 11 náà tó gbé. Yàtọ̀ sí èyí, látàrí social media, àwọn ìró ọ̀hún ó tó dé ọ̀dọ̀ àwọn ènìyàn. Amir Dhaka ní Bangladesh wọ́n sọ pé àwọn ènìyàn ní àǹfààní láti kó lọ́jọ́ láti wo ètò ọ̀hún látàrí live streaming. Wọ́n sọ pé ìró ọ̀hún dọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n lé ní ẹgbẹ̀rin. Bákan náà àwọn oní ẹ̀rọ ayélujára náà wọ́n gbé jáde
ní online portal wọn eléyìí tí ó fi jẹ́ wípé látàrí MTA International àgbéjáde eléyìí tí ó wáyé látàrí YouTube àwọn ènìyàn mílíọ̀nù 15 ni wọ́n débẹ̀. Bákan náà ní Instagram pẹ̀lú tí ìrósìdọ́dọ̀ àwọn ènìyàn mílíọ̀nù 9. Bákan náà látàrí Facebook wọ́n gbé ìrójáde dọ́dọ̀ àwọn ènìyàn. Báyìí ní MTA náà ṣe gbé jáde káàkiri tó fi jẹ́ pé ní MTA on demand náà wọ́n gbé jáde tí ìrósìdé ọ̀dọ̀ àwọn ènìyàn ọ̀kẹ́ 10 kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí àwọn ènìyàn tẹ̀síwájú láti máa ní ìwúrí nínú ètò yìí kí ó sì jẹ́ pé ìwòye àwọn ènìyàn sí ọ̀nà yìí ní ju tàtẹ̀yìnwá lọ kí ó sì dáàbòbò àwọn ọmọ ènìyàn lápapọ̀. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان